ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Mo lérò pé gbádùn ẹ̀. Kí tó lọ lẹ́ẹ̀kan nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mi, mo ní àlejò mi wà lórí ìkàlẹ̀. Eléré orí ìtàgé ni wọ́n. Ọmọ tó dùn ní sexy baby ẹ mọ̀. Orúkọ àlejò mi lórí ètò lẹ́ni ni Rukayat Kareem. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ bá mi káwọn ará ilé. Ẹ káàsán nílé, ṣé àlàáfíà la bá yín? Ẹ kú dédé àsìkò yìí o. Wọ́n ní ṣàlàáfíà làwọn bá yẹn ará ilé. Èmi náà wọ́n bá yín dá wọn lóhùn pé àlàáfíà lẹ bá wọn ará ilé o. Èyí náà ẹ káàbọ̀ sórí ètò wa. Adúpẹ́ tá a pè yín tẹ́ ẹ wá. Mo tẹ́tí mo lé mo ti ń wojú yín. Ẹ̀yin ojú yín yẹn gangan mo ti ẹ̀ ń wò. Ó dà ń pé dúdú ẹ̀ funfun tó wà níbẹ̀ yẹn ó funfun ju the normal person lọ. Ṣé bó ṣe bí yín nìyẹn àbí ẹ̀dọ́gbọ́n sí? Bẹ́ẹ̀ni, wọ́n bí mi. Bó ṣe ń dán tó ń ṣe tó funfun nẹ́nẹ́ yìí. Dúdú tó wà níbẹ̀ wà rọra dúdú bíi kóró òṣì. Ṣé wọ́n pẹ́ fine? Ẹ ṣe máa ẹ̀yin náà fa yẹn bàjẹ́. Ó tọ̀ mí pa. Àwọn ìlú wo nìyẹn? Ọmọ Èkó ni mí. Èkó wa ta wà nínú Èkó Fáṣọlá yìí náà. Bẹ́ẹ̀ni. Èkó Fáṣọlá ta wà yìí. Àdúgbò wo lẹ́kọ̀ọ́? Ọdúnfá. Ọdúnfá kakọ̀sí. Rárá o, Ọdúnfá l'Ékòó. Ẹ má bínú mò ń bẹ. Ọdúnfá ní ìsàlẹ̀ Èkó láàrin àwọn Èkó lọ́hùn. Ọdúnfá ní Ọdúnfá ìtòsí Àjànàkú nínú Èkó. Ìyẹn nísàlẹ̀ Èkó lọ́hùn àbí? Bẹ́ẹ̀ni. Ní Ọdúnfá yẹn wà. Bẹ́ẹ̀ni. Àti màmá àti bàbá ọmọ Èkó yìí kan náà ni wọ́n. Ọmọ Kwara State ni wọ́n ń ṣe mí. Ọmọ Ìjẹ̀bú ni dáàdì mi. Ọmọ Ìjẹ̀bú ni dáàdì. Bẹ́ẹ̀ni. Ọmọ Ìlọrin ni mọ́mì. Ẹ̀yin ara ẹ bá ti fọ́ ni. Ẹ wá lẹ́yìn ọmọ Èkó, ẹ̀ ń ṣe ọmọ Èkó. Èkó lẹ̀ ń gbé ẹ lẹ́kọ̀ọ́ Èkó lọ bí yín sí àbí? Bẹ́ẹ̀ni. Lẹ dàgbà sí, lẹ ti lọ sílé ìwé. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ máa jáwọn ará lé sí nìyẹn, ẹ wá lẹ́yìn ọmọ Èkó. Ọmọ Èkó ni mí o. Ẹ̀yin má ti fọwọ́ sí júwe ilé bàbá kẹ̀. Lápapọ̀ nílé bàbá yín, mọ́mì yín ní Kwara yìí. Mi mọ́lé. Ìlà. Ìjẹ̀bú ń kọ́ lọ́dọ̀ dáàdì. Mo mọ́lé wa. Ẹ dánwọ́ bojú mo serious o. Ó bẹ ta ẹ̀jẹ̀ wà ní kí wọ́n máa lọ lé kẹ̀tì padà sí kò tẹ̀ ti wá yẹn gangan ni. Ẹ mọ́lé dáàdì, ẹ mọ́lé mọ́mì. Ẹ tún rẹ́rìn. Ẹ fọ́ ni. Mo dúpẹ́ ti bá mi dánwọ́ yẹn bojú, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo mú bẹ̀ yẹn máa lọ́lé o. Kò tiẹ̀ dára rárá pé ẹ̀ tiẹ̀ bẹ́yìn dàgbà tó yìí. Tẹ́ bá fẹ́ ṣe tó fẹ́ lọ́kàn sí ẹ mọ́kọ lọ sí ẹ lọ́mọ Èkó kan ni. Ẹ tún rẹ́rìn. Ó ga. Bó lẹ ṣe wá rin ìrìn àjò yín tẹ̀bí bídìí iṣẹ́ tíátà tẹ̀ ń ṣe lénìí báyìí sí? Àtìwá ti wà ní primary school ni mo ti bẹ̀rẹ̀ bí ká máa jó fún Yorùbá, máa jó fún Igbo, máa jó f'Hausa. So a máa ń ṣe iṣẹ́ kan, a máa ń ṣe fíìmù kan gbà yẹn on stage ní school nígbà yẹn. So ìgbà tí mo wà secondary school, mo join theatre art náà ní secondary school. So ìgbà tí mo dẹ̀ jáde díẹ̀ mi rí pé ó yìí wù mí, nǹkan tí mo yìí fẹ́ ṣe ni. Mo ṣe bẹ̀rẹ̀ láti ibì kan nìyẹn. Mi ṣáà tún fẹ́ gbọ́ mi kan, ó mú mi lọ sọ́dọ̀ Saheed Balogun, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀. Ọ̀dọ̀ bọ̀dá Saheed kan náà tí onífíìmù bọ̀dá Saheed Balogun. Bẹ́ẹ̀ni. Àwọn wà lọ̀gá yín tó kọ́ yín iṣẹ́ pé ọ̀gá tó kọ́ yín iṣẹ́ tíátà ni. Ìgbà tí mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Saheed Balogun yẹn, mo rí pé ibi tá ti máa ń ṣe rìhásà ó jìnnà síbi tí mò ń gbé. So ó jẹ́ kó ń jẹ́ kí n máa lọ déédéé, ó dẹ̀ máa ń jẹ́ kó sọ̀rọ̀ sí mi. So ìgbà tí mo dẹ̀ ti fi lọ ẹ̀gbọ́n mi kan, ó mú mi lọ sọ́dọ̀ Murphy Afọlábí. Sọ́dọ̀ Murphy Afọlábí ni mo wà. Àwọn ẹ̀gbọ́n yín tẹ̀ ń fi lọ ìṣóbìnrin ni wà bọ̀kùnrin? Obìnrin ni wọ́n. Okay. Ó bẹ̀ta. Tẹ̀lé wọ́n yẹ pé àwọn ẹ̀gbọ́n yín, àwọn bros. Sọ́dọ̀ Murphy Afọlábí lọ̀gá tó kọ́ yín iṣẹ́ báyìí. Bẹ́ẹ̀ni. Murphy Afọlábí lọ̀gá yín. Ìgbà tí Murphy Afọlábí kọ́ yín iṣẹ́ yẹn, kí ni àwọn ìyàtọ̀ tẹ́ rí tẹ̀lé sọ pé nǹkan tí wọ́n fi yàtọ̀ sáwọn other directors ni? Àwọn directors mi tán ya fíìmù, kí ni Murphy ti yàtọ̀ sí wọn? Nǹkan tí mo lè sọ nínú ọ̀rọ̀ Murphy ni pé ẹ mọ̀ pé mo rí lè pẹ̀ lọ́dọ̀ Saheed. So nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ Murphy pé èèyàn tó good ni, tó dẹ̀ ní ìfarabalẹ̀. Tó yẹ pé tó bá ń kọ́ ọmọ ẹ̀ níṣẹ́, tó bá máa jẹ́ kẹ́ ṣiṣẹ́, ó ní ìfarabalẹ̀, ara ẹ̀ balẹ̀ láti kọ́yàn ṣẹ́. Nǹkan tí mo rí nínú ìwà wọn nìyẹn. Ara wọn balẹ̀ láti kọ́yàn ṣẹ́.
wọ́n dẹ̀ farabalẹ̀ kọ́ yín náà ṣe dẹ̀ mọ́ dá yín lójú pé ti mọ̀. Mọ̀ dáadáa tó dẹ̀ yìí wà. Fíìmù yìí lẹ ti ṣe? Mo ti ṣe fíìmù 4. Ìkarùn-ún la ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe bóyá a máa bẹ̀rẹ̀ ṣe bóyá next month. Ìyẹn fíìmù ara ti yín gangan lẹ sọ. Bẹ́ẹ̀ ni mà. Ìtẹ́ ti bá àwọn èèyàn ṣe ń kọ́ pé. Mo ti bá àwọn ọ̀rẹ́ mi ṣe fíìmù, mo ti ṣe fíìmù náà díẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin àti Tóyìn Àyìnmákù ọ̀rẹ́ ni. Mo ní lọ́jọ́ mẹ́ta yìí mi kì í rí yín papọ̀ déédéé mọ́. Èmi dẹ̀ ń gbá wuyewuye torí àwa máa ń fi mú fílẹ̀ ni pé wọ́n ń jà ní o nǹkan kan ṣe kí ló lè fà mí ó yẹ mí lẹ́nu ni o pé kí ló lè fàjà láàrin Tóyìn àti bèbí ìbọn ṣe jọ ń bára wọn ṣe ṣé kò yẹ yín sìn àbí kí lẹ́nu kẹ́yìn náà ti ẹ̀ já wa sí bó ṣe lọ láàrin yín. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi àti Tóyìn Àyìnmákù. Ẹ mọ̀ pé tọ̀rẹ́ méjì bá wà kò sí ní èdè máa fẹ́ ṣẹlẹ̀ èdè àìyedè máa fẹ́ ṣẹlẹ̀ so nǹkan kékeré ni kò ń ṣe nǹkan tó jẹ́ wàhálà a dẹ̀ ti yanjú ẹ̀ àti bẹ́ẹ̀ ni. Ọlọ́run ṣe ń pẹ́ tí yanjú ẹ̀ wọ́n lè sọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn kẹ́ ẹ̀ já wá sí i. Rárá mà kò ń ṣe nǹkan tó serious àti yanjú ẹ̀. Ṣé ìpẹ́ lọ abẹ́ lọ ṣojú sí Níyì Jones ni. Ọlọ́run ò jẹ́ o. Torí mo pé Tóyìn nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ débi pé ó lè pààyàn torí bọ̀bọ̀ yẹn. Àjà lórí ọkùnrin o. Nǹkan tá à ń já sí ń sọ̀rọ̀ ọkùnrin kò dẹ̀ ń sọ̀rọ̀ owó but it's just minor thing ni àti yanjú ẹ̀. Kò sí jà báyìí mọ́ ó ti tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí wọ́n kó wá tẹ́wọ̀ lọ́dọ̀ Murphy Àfọlábí ṣe gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ Aza wọ́n pè é gbé kẹwàá ṣiṣẹ́ bó jẹ́ sí nǹkan bó jẹ́ sí méjì. Pé wọ́n wà location wọ́n ti kọ́kọ́ tanná sí yín lójú bọ́ ẹ wà lórí set. Báwo ló ṣe ṣe yín ṣé àyà yín já torí lóbi tó bá ti rí iná torí kámẹ́rà rẹ̀ máa gbọ́n ni ṣé àyà yín já ni àbí ẹ relax pé ẹ ìyá ẹ̀ máa ṣe. Mo relax o ìró ò dáa iná náà jọ bí àyà ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní kí n sọ bí ká máa sọ lẹ́ẹ̀mejì ká máa sọ lẹ́ẹ̀mẹ́ta so ọ̀gá mi dẹ́ni kí n farabalẹ̀ kí n ní sùúrù so mo dẹ̀ ṣe. Kí lorúkọ ṣẹ́yìn ń gbà yín lọ? Mi ìrántí ọjọ́ náà ti pẹ́ díẹ̀.